Relationship. You're a very good cook. Ọlá bàtà náà ni mo dùn sàn. Ọlá bàbá ọmọ ní mọ́mọ́ yẹn. Ìwọ̀n bá ti sí wa làwọn á ti padà. Dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ fún mi l'opportunity. Ẹ ṣeun. Ìgbà wo lẹ́lẹ́yìn rìnrìn àjò tẹ́ wí? Well, in the next 3 hours. Ó yẹ kí n kúrò. Ọ̀dà. Ikọ́ bàálà. Ẹyẹ ìfòkòfò orí sọ́gi. Nǹkan ò ní í ṣe yín. Àmín. Àmín. Ṣùgbọ́n ọ̀rọ̀ kan wà tí mo fi sọ. Ọ̀bẹ lè bá ṣe ni. Ẹ dákun tẹ́ bá ń bọ̀. Ẹ bá rìn kan náà gà wá nù bọ̀. Àbí kúlíkúlí. Ọ̀gàn wà ní. Nǹkan tẹ́ fẹ́ sọ nìyẹn tẹ́ wá mú bẹ́ẹ̀ pé ẹ fẹ́ sọ̀rọ̀ ńlá kan. Bàbá kú. Kí lẹ fẹ́ fi ìkànnà ọ̀gàn wà ń ṣe àwọn ọmọdé ló ń jẹ yìí? Ó yẹ kẹ́ bèrè bíi bọ́gà ni. Ìbò níyàn. Ìbò ọ̀gàn wà ní gbogbo ní ìkànnà rẹ̀. Ìbò làwọn fi ṣègbè dà. Bàbá kú kẹ́ ẹ má jẹ́ ká ta sápá mi lórí. Tó fọ́ ní èèmà. Ìlà ìkànnà ọ̀gàn wà nù bọ̀. Hello Èjìdé. Hello Daddy. Bóò ni ọmọ ogun lọ́sàn-án ọmọ olè lóru. Olè bàbá ti yín ìjẹ́wúrẹ́ bẹ́ẹ̀ ni ìgbágùntàn. Obìnrin tó bá dọ́sọ̀ ló ní bàbá yín máa ń gbé. Ṣé dáadáa ni? Dáadáa ni o, bọ́ Daddy, àárò yín sọ mí púpọ̀ jù. Ṣé máa wà ní àbí kí wọ́n wò yín? Ayún tiẹ̀ náà yún mí. Iṣẹ́ ajé lọ́sọmọ nù bí òkò. Àti pé àìsí ńlé màdámù. Òun ni sọmọ pé ń dáná fọ́gà. Bá ti yọjú sí ọ tàbí wọ́n yọjú. Kí la máa ṣe báyìí? Já ṣe báyìí. Ìwọ ló wà. Mo jẹ́ kọ́kọ́ ṣàlàyé fún sífù náà pé ọ̀fẹ́ wà o. Kọ́kàn má jẹ́ wípé ọkàn déédéé jálù wọ́n sọmọ pé bí èèyàn bá wọ géètì apọ́dọ̀ wa, èèyàn kọ́kọ́ sọ fún wọn lẹ́nu géètì pé tó ilé báyìí mò ń lọ, wọ́n ó pé mò ń retí èèyàn. Kódà ẹ má jẹ́ kó pẹ́ o. Pípẹ́ bò kò lè pẹ́. Ìwọ náà ṣe jẹ́jẹ́ tó gbọ́. Má bu ẹni tó bá ju ọ lọ́hùn. Má yájú ságbà, má tẹ̀sọ̀ àgbà mọ́lẹ̀ o. Bọ́ bá sì rí nǹkan oní nǹkan má mu ogun ọ̀bá ti fi dé ọ lọ́wọ́ kì í ṣe ti ẹnu o. Wọ́n ti ọmọ ẹni tí wọ́n ṣe o. Má jalè o. Kò sì ṣọ́ra fágbàlagbà, má gbé pé ọdẹ Ìbàdàn o. Ó ṣoríire ò ní dẹ́dún arìnlẹ̀ o. Má sì jẹ́jẹ́ o. Ọ̀dà tó ṣeun. Ìjọpẹ́ náà ti ń lọ bí ọ̀sẹ̀ bíi mélòó lẹ́yìn.
Kí ni nǹkan tí ẹ prepare sílẹ̀ fún mi? Mo ní kẹ́ ẹ dé kí n tó ṣe oúnjẹ yín ni kò kú ní pẹ́ kó má di ohun tí ń wàá ṣe ilẹ̀ tí ó tutù. Bọ̀ mo ṣe ọ̀pọ̀ yín fẹ́ràn ara yín. Ẹ̀yin á ti wá nǹkan jẹ. Ẹ kúkú mọ bẹ ṣe ń dọ́gbọ́n ẹ̀. Ẹ bá ti jẹ gbogbo ẹ̀ tí ikùn bá ti ga. Ẹ bu yóyó bitters lù. Ara tún fúyẹ́ padà. Ara tún dàbí ara ọmọ tuntun. Ẹ tọ́ gbogbo ẹ̀ dànù, gbogbo ẹ̀ á lọ síbi tó yẹ kó lọ. Ọlá yín náà ni iwájú ló ń ṣáájú ní pàkọ́ tẹ̀lé. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó dà bẹ́ẹ̀, ó dà bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ náà àá máa fi gbogbo ẹ̀jọ́ ara wọn náà ló máa fi tó nǹkan kan. Ṣùgbọ́n ẹ má gbàgbé ṣá. Ó ti yé yín. Túláàsì nù ó bá ti kún ẹnu yóò jà áyà ara bí lè ṣe èèyàn bẹ́ẹ̀. That mo trust in anyway. Ẹ pẹ̀lẹ́, okay. Ẹ bá mi prepare rice fún èèyàn méjì. Rice èèyàn méjì. Kí ló dé? Jẹun púpọ̀ ni wàá wò pé. Ẹ rò pé ó yẹ kó jẹ́ èèyàn kan àbí? Ẹ wá bí inú yèmí ló kù padà wẹ́ ọ̀ra wọn. Ẹ pẹ̀lẹ́ ẹ kú tara yín dani kọmẹdíà ni bàbá yìí o àwàdà wọn lè kókó. Ọmọ ń pààyàn lẹ́rìn kan. Abẹ́rẹ́ nǹkan kan ṣẹ́bi pé yẹ kó jẹ́ èèyàn méjì. Èèyàn kan ni kó jẹ́ àbí. Ìrìn lójú owó rí. Kí máa fi kiri sáàpù yìí. Ọ̀gá wa. Tóra ṣì máa kúrò bí lọ sí ibi tó tóbi tí yẹn fẹ́. Téèyàn lè gba gbogbo wa tí yẹ. Ìtì ní tàbá kúrò bí máa fi bíbá ilẹ̀ fún àwọn ọmọ tí wọn ò ní òbí. Wọ́n máa gbé bí. That's good. Mi rí pé mo máa stay overnight níbà. Of course, yes. Okay. What about your wife? Kí ni tiẹ̀ pẹ̀lú yẹn? O ló máa stay overnight, èmi baálé ilé ló máa stay overnight nínú ilé mi. Òun bí mi léèrè pé ìyàwó ńkọ́. Kí ni tiẹ̀? Wá jẹ sàrà ọlọ́jọ́ wọnú. Epo mo request from you ní àbíyọ̀. Come on, o tẹ̀ tí wàá tọ́ mi bó ṣe wà yẹn. Come on. Rice ti èèyàn méjì ò ti rẹ́dì. Kí ló ṣe rice èèyàn mẹ́ta? Kí ló dé tẹ máa ń ṣe bí àgbàyà báyìí náà? Ẹ mọ̀ wípé mo lálejò mo dẹ̀ wá ń bí ẹ fẹ́ wọlé sí bíbá ẹ lè múlẹ̀kùn kẹ́ẹ̀kan kẹ́ tó máa bọ̀. Ẹ má bínú. Ẹ ní kẹ́ dọ̀tí ojú àbí? Ẹ má wọ̀rì máa kúkú bá yín fi nǹkan yí ojú yẹn sìn. Ẹ súnmọ́ bí? Ẹ súnmọ́ bí? Ẹ súnmọ́ bí? Ẹ súnmọ́ bí? Ẹ súnmọ́ bí dáadáa? Ẹ ní tó ṣe ló máa ṣe. Ìjẹ́ ìfẹ́ wò wọ́n tẹ́ máa dáwọ́. Atori. Ilé ń gbóná. Ìjọba Ọ̀yọ́ ó di fire for fire. Bàbá kú, ẹ jẹ́ n sọ nǹkan kankan fún yín. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń bá a lọ yìí? Ṣé ẹ mọ̀ pé tí wọ́n fà fi ti ẹ ti ń lọ sí ti 100 nígbà tẹ́ ẹ bá ń fi máa owó fà ojú mi ti máa wo ràkọ̀ràkọ̀ ẹ ti fẹ́ máa ṣàkọ́rẹ́ǹsì ńlẹ̀ lórí ẹ̀ lè rí iná dáadáa mọ́. Kí ló dé? Ojú yìí ti rírì kù rí. Kọ́ bí a ní ilé ayé láàárín ilẹ̀ rí méjì lọ́wọ́ á pín sí. Ṣé ẹ rí ikùn yìí? Ṣé ẹ mọ̀ pé kí n tí ìyọ́ débi kan nígbà báyà lẹ́ lóyún ojú. Wọ́n mọ̀ pé olóyún ìjú ẹ ní kéwù tí o ṣe wò ní mọ̀ olóyún ojú oúnjẹ ìpìlẹ̀ jẹ́ lónìí àwòjú jẹ́ ìpè sanra ilẹ̀ o ọ̀gá wa gan sì gbé lórí ibú kí wọ́n ṣe. Ṣé wọn ò ṣe nǹkan yẹn ń gbọ́ lọ́tọ̀ yẹn ń gbọ́ lóṣì pẹ̀pín káfọ́ mú ṣíà ká máa bọ̀ ká máa pé ọ̀gá náà wo nígbà àṣírí ọ̀gọ́ tí àṣírí ọ̀gọ́ ọ̀bà tú
sọ ọ̀gá wa náà ya wèrè. wọ́n pilẹ̀ yà bẹ́ẹ̀ síbẹ̀ wọ́n bá náà wọ́n táṣìírí wọn ò tún wọ́n máa kọrin fún wọn ni wọ́n mọ̀ pé ilẹ̀kẹ̀yàwó lẹ̀ wá lọ sówó dé ilẹ̀kẹ̀yàwó lẹ̀ wá lọ sówó dé àwọn ọlọ́pàá náà kì í ṣàlára yẹn gbogbo yín wọ́n náà láṣìírí bá fẹ́ tó. wọ́n bá lù yẹn rẹ tẹ̀ ń gé rẹ lẹ́bẹ̀ẹ́. èmi ẹsẹ̀ mi yá lórí fẹ́ǹsì tẹ́rẹ́mù mo ti lọ. ìmọ̀ràn tèmi ò fún ọ rẹ̀. mo ń gbọ́. ìyá aláìdé ńkọ́ alájà. ọ̀dọ̀ wa lọ́wọ́ ilé bá mi ní gbé. má jẹ́ wọ́n wá yẹn wọn. èmi ò tiẹ̀ jẹ́ mọ̀ mi ọwọ́ yẹn tọ́gọ́ àmú wọn mọ́lẹ̀ tí ọmọ tó ń gbé ṣe ìyá mi rán dandan àtẹ̀yìn. ọ̀gá jáwé. ọmọ ogun lọ́sàn-án ọmọ olè lóru olè bàbá yìí jẹ́wúrẹ́ bẹ́ẹ̀ ni jágùntàn obìnrin tó bá dọ́sọ̀ ni bàbá yìí máa ń jí ibẹ̀ ńkọ́ wálé náà ńkọ́ tí ò ṣe rán dandan mọ́. Excuse me. Sorry. Ibi balẹ̀ tí ń bọ̀ àbí? Yes. Okay. Torí bẹ́ẹ̀ lèmi náà lọ. Ẹ máa lọ́bẹ̀ wọ́n wà nílé. All right. Ṣé. Anyway, you're beautiful. Oh, thank you. You're not looking bad as well. Thank you. I borrowed this one. Thank you. I'm into clearing and forwarding general business. Mo wá ní lọ́dá gbére fún yín náà lọ́dá ìṣó sàlódò tí làbẹ́ làbẹ́ máa mọ̀. Ok, Jídé. Ẹ̀lẹ́ o ti ń lọ. Dáàdì wa ní kó dágbére fún mi. Ó yé mi. Bàbá kan, ṣé kìí ṣe wá pa mí? Ẹni àná tí o bá máa pọ̀ láti rí pé ẹ bá mi kò wá rọ̀ láìjá ìfọ̀kàn mi kí o lè ṣe mọ́ oṣù tó máa ti bẹ̀rẹ̀. Ìwọ fúnra rẹ̀ mọ̀ ní kí mọ̀ wulẹ̀ mọ́ rí ara mi. Àmọ́ kàn jẹ́ wípé àìwo wárápá ká gbowó àní wo wèrè ká gbẹ̀gbẹ́. Ẹni ọba wo wárápá tó gbowó àbọ̀ bá wo wèrè ó gbẹ̀gbẹ́. Olúwẹ̀ ń bẹ láyé kò sí mọ́ ni pọ́pẹ́ títí ìran rẹ̀ ó padà bìbí jẹ. That's a deep one. Nǹkan kan bẹ lèmi òfin hàn lẹ́nu ìgbà tó bá lò nígbà tí ọba ìpèjọ mẹ́ta ní ọ̀dọ̀ gbogbo tí ń tawọ́ pàṣẹ kó lẹ̀ yóò fi gbogbo ẹ̀ kábà tí rẹ̀ gbogbo yóò fi gbogbo rẹ̀ àmọ́ kò gbọdọ̀ jáde tọ́ba ilé lò odidi ọjọ́ mẹ́ta. Ẹ gbọ́ wọn náà máa fún lóko tó máa lò fún ọjọ́ mẹ́ta. Lẹ́yìn ẹ̀ nǹkan tó ń tawọ́ tó ń tà fẹ́ nǹkan ẹ̀ máa lò. Bí wọ́n ṣe sọ yẹn ló ṣe máa rí o. Ẹ má dá ọ̀tẹ̀ rẹ̀ mí lè gbé láìpẹ́ nílé wọn lórí o. Ọ̀rẹ́ wa yìí mọ́ọ̀rù lọ́rọ̀ wò látàtà ìgbà bá rú lórí ọ̀rọ̀ Ta ni ó ti pọ̀ ṣé ìwọ náà mọ̀
pẹ̀lẹ́ ara rẹ̀ ó yá ó tiẹ̀ ti yá pẹ̀lẹ́ ṣeun ṣeun. ṣe mọ ọmọbìnrin tó wà bẹ́ẹ̀ ẹ gba fóònù ṣe mọ gẹ́ ọ̀nà. mi ì dáyàn mọ̀ tààrà kọjọ gbígbà mo rójú wọn rí. ẹ̀mọ ẹni tó wà ní píkṣọ yìí. rárá mo rò ebi ìwé èèyàn fún tààrà. ó yẹ kẹ́ ẹ lè mú. mo jáde inú kíchìn ni máa ń wà. bí àbúrò mi fẹ́ sí i. àbúrò yìí ní èsì wa mọ̀. street kẹta síbí ló ń gbé. street kẹta sọ́dọ̀ wa ń bí ni wọ́n ń gbé wọ́n èsì ìgbà bí kọjá. ó yẹ kẹ́ lè mọ gẹ́ yìí ó popular gan ládùúgbò yìí náà. mo fẹ́ rán yín lọ síbẹ̀ ni so tí n bá dé máa júwe fún yín ẹ lọ bá mi gbé nǹkan. ẹ kàn fẹ́ rán mi sí wọn ni ó yẹ kí n mọ̀ wọ́n ibi owó èèyàn fín ni ó yẹ mọ̀ wọ́n bẹ́ẹ̀ bá ṣàbí. nígbà gbé kan fún wọn náà. bàbá mi bí ok so ẹ bá mi lò fún yẹn ẹ má jẹ́ kí ọ̀gá mi sọ. sọ́gà wà kú. àwọn ọmọ pé bí àbúrò láti àkànkẹ́ jẹ́ sí ìyàwó àwọn ìfà àwọn eléyìí ẹ̀rọ lọ́mílọ́mí kò sí ohun tí wọn ò lè wà general license ló ń bẹ lọ́wọ́ wọn. nígbà mo kọ́kọ́ rí fọ́tò ẹ̀rù gbà mí àmì àbí iṣẹ́ já ìbá wọn dé iṣẹ́ padà lọ́wọ́ kan ni. ẹ ò kàn sọ bẹ́ẹ̀ ni kò easy báwo mo ṣe fẹ́ pe chief kalẹ̀ kí n sọ pé mo ti lóyún agreement wà láàrin mi àti wọn wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀ pé kí n má lóyún àti sọ pé afẹ́fẹ́ ra wá sílẹ̀. ẹ fọ́ ni báwo lè máa sọ fún chief ẹ máa sọ fún wọn náà ni ṣé àwọn boys tó wá wà ní àdúgbò àwọn ọmọ ọ̀tá àwọn ọmọ táùsì tí wọn níran tán lóyún ṣáwọn wà lè fẹ́ lọ lóyún fún. ṣé ìgbà tí chief ń pa kuru mọ tẹ́yìn gan jò dáadáa àǹtí ẹ mọ̀ pé ó máa dóyún ni ẹ̀ pàwọ́ gan ó kú dé àti ìlò àǹtí ẹ sọ fún chief pé ti lóyún. Àyìnkẹ́ o ti já fún mi ní 5 ó rí sọ o òótọ́ ni because tábà gbogbo àwọn young guy tó wà ń ta iná wọn sí irú ọ̀sán kó máa wọ ṣòkòtò kiri máa múra bọ̀ ó dàpọ̀ àwọn married man wọ́n try wọ́n tọ́jú obìnrin. ẹ jára yín ẹ sọ fún ẹ ti lóyún ní tẹ̀lé Àyìnkẹ́ gbẹ́nu sún wọn sọ fẹ́ bàbá àlàkàkà ló ń kárí ọlọ́gbọ́n mo ti ń ṣe ìrànwọ́ wọ̀nyí. mo ṣí àbúrò èmi ṣe máa kalẹ̀ fún mi náà máa sọ fún mi torí kò sẹ́ tó fẹ́ kú sí ìyá. aṣiwèrè gbàgbé ènìyàn pé kó wá jẹun tó mú ní lọ́wọ́ dání. bí ẹ̀kẹ́ páàkì sọ ṣó lè tó yẹn. bíbí ìbò ẹ̀ páàkì. mi ti mọ bí mo ṣe fẹ́ gbélé èyí ní kí n sọ fún pé mo ti lóyún. ti gbọ́. ẹ ti bọ́ lẹ sọ ẹ sọ pé ẹ ti gbà. tí n bá sọ pé òun ti gbọ́ nǹkan ní èjì tí mo dé
Mo ti gbà ni. There's difference between mo ti gbọ́ àti mo ti gbà. Oh, understand. Tí mi bá gbà náà máa sọ pé mi gbà instantly. Àwọn nǹkan mo ṣe sẹ́. Ètò ìdìtì wọn kò ṣe sí o because pásítọ̀ sọ fún mi pé mi ò gbọ́dọ̀ ṣe ẹyin. Abalẹ̀ lọ, àdàbí ṣan òṣèpè yálàmọ̀ lè dájú. Èyí ló dẹ̀ mọ̀ pé ọmọ yìí ni mo jẹ́. Ojú rẹ̀ gbọ́dọ̀ tì mí. Nígbàtọ̀ ẹ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ náà, ó jẹ́ gbọ́dọ̀ mi. Sùúrù líle ti sùn mí, Ọlọ́run ṣògo ilé ọlá báyìí ni mo fẹ́. Ẹ̀yin délé lè bá mi bá sọ̀rọ̀. Torí mi ò lè yọ oyún, mi ò lè wá kú. Fẹ̀yìntọ́lá. Bàbá mo jẹ yín. A lè pé ń tàn rún mọ́ lè ṣe ọ̀dà. Abọ́rọ̀dé fún rẹ̀. Èrò kò ṣubú rí ẹni ọ̀fẹ́ gbẹ́dó. Ó yẹ ọmọ ṣiṣẹ́ lọ ní. Bẹ́ẹ̀ mi sì ń bàbá ẹ̀yin méjèèjì báyìí. Bàbá mo fẹ́ fún yín ní owó káàdì tẹ́lẹ̀ kí tó máa sọ̀rọ̀ síwájú. Èyí sí ọ̀wá pọ̀ jù báyìí. Ẹ gbogbo ẹ̀ ní fi ra káàdì. Káàdì sórí fóònù. Bẹ́ẹ̀. Ọgbọ́n náà ládàá sí i. Ọkàn jẹ́ pé Abọ́rọ̀dé ọlágídí. Àmọ́ bó ti wulẹ̀ kọ́ lágídí tó. Àná ń pàṣán. Bá a bá nà ń pàṣán yóò sáré wá. Ìwọ dá yòókù dá mi. Nǹkan kan ò ní sí ọ, kò ní sóyún inú rẹ. Nígbà ẹ̀ bá kúnlẹ̀ tẹ́ bímọ báyìí, ọwọ́ báyìí ni yìí máa jẹ ká. Ọ̀kárí ọ̀kan balẹ̀. Fẹ́mi ní ìdòkè márùn-ún, afẹ́fẹ́ òní bí ọmọ kan jù lọ láti. Afẹ́fẹ́ ọ̀tún táǹkì kan wá. Mo jẹ́rìí. Ọ̀kárí Fẹ̀yìntọ́lá yọ yìí ó. Iṣu ọmọ jiná fún ọjẹ́. Owó yẹn between 23 to 25 million naira ni ma. Tí n bá dọ́bísí lára ọ̀la, wọ́n máa reconfirm láti mọ iye tó jẹ́ ma. Ṣé o rí ẹ pé ṣé o mọ nǹkan tó ń sọ lẹ́nu ẹ ṣá? O lè di ọ́fíìsì bó ṣe ń lọ. Ṣé o rí aláìsí kan tó ń sọ ṣá? 23 to 25 million naira ló fẹ́ nu pé bẹ́ẹ̀ yẹn ló means. Ṣé o ṣiṣẹ́ 1 million naira rí bó ṣe ń sọ̀rọ̀ yìí? Look at this guy. Ó dẹ̀ dúró síbẹ̀ yẹn, ó dẹ̀ láyà láti máa sọ pé 23 to 25 million ló means lẹ́ẹ̀lẹ̀ account fún. Tẹ́ ẹ mọ̀ wàhálà tí èèyàn ń ṣe kéèyàn tó rówó, even common 10,000 naira, ẹ mọ̀ wàhálà tí èèyàn máa ṣe kó tó rí. Kọ́mọ obìnrin kó tó rìn káàkiri gbogbo àgbáyé, gbogbo Europe ló máa rìn káàkiri, kó tó ra ọkọ̀, ká tó kọ̀ wá tọwọ́ ọkọ̀, ká tó kó sórí omi, ká tó lọ clear. Ẹ wá sọ pé owó. Now you guys are telling me you don't know where you put 23 million naira. Oh, what are you trying to tell me? Oh my God. Calm down. Ṣé oṣù àpòwò yẹn ti sọnù ní àbúrò pé ó fẹ́ sọnù? Bring me get ẹ̀ ṣé ó fẹ́ sọnù àbó ti sọnù? Mọ́lẹ̀ tí mo bá rí ọmọ ìjọ kò sí nǹkan tí mo lè ṣe pẹ̀lú ẹ̀. Kò sí nǹkan tí mo lè ṣe pẹ̀lú ẹ̀. Tẹ̀mọ̀ ni mo máa gbèsè láyè, a ní òkúrò mi. Kò sí nǹkan tí mo lè ṣe pẹ̀lú ẹ̀. Wọ́n fọwọ́ para ẹ̀. Wọ́n fọwọ́ rárá ló fọwọ́ ra orí ẹ̀. I can shoot this guy. Wọ́n ṣe àkáǹtì nítorí 3 million ṣe disappear. Káàkiri ń jà. Wọ́n mi lè gbà kó jáde. You can't drive in this condition. Ìwé ló wà kan fún mi gan. Ẹ gbà mí 23 million naira àṣàpín mo ṣe ń sọ̀rọ̀ yìí àmọ́ bó ṣe wọlé. Bàbá gbèsè tí mo ṣe ń rí tó ń bọ̀ ó ṣe pọ̀. Ara wa ń fún mi torí ẹ̀ lẹ́ máa ń pòwe pé olè kì í jàgbà kó má ṣe lójú fèrè. Fèrè tó ṣe mí ni pé ṣé òun ṣe ọmọ oníwárápá ọmọ bàbá kúkú tí mo ràn lọ́wọ́ yẹn ṣé òun ló kàjálù ìbá mi torí wọlé yóò ṣe mí rí 23 million naira gbèsè ni ẹ bàbá. Àìtẹ́yìn àkísàlẹ̀ wúre o. Ohun tí ọba sì dé sí mi rí àìkú tún dé. Mú ọwọ́ àlàáfíà rẹ mi. Òun lè máa rí bẹ́ẹ̀. Ó rí pé wọn wá jìnnà. Òun kọ́ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ọ̀tọ̀ lówó ẹja ọ̀tọ̀ lówó ẹja bẹ́ẹ̀ lówó ẹja òjò owó ẹja kọjọ́ra wọn. Abọ́rọ̀dé fọkàn ẹ balẹ̀
ọ̀nà àbáyọ sí wa. Orí abọ́rọ̀dé ṣọ́ọ̀pù tí wọ́n sọ fún ọ̀dà àwọn ẹrù rẹ kan bẹ́ńtà tó yẹ kó olórí gbà wọlé kíákíá ẹrù bí ẹrù abẹ̀mí òbí tó bá lẹ́rù sí tó bí ẹrù abẹ̀mí gbìyànjú kó mú wọlé bẹ́ẹ̀ ni o lọ rí sọnù dáadáa gbogbo ibi tó lẹ́rù sí tó di abẹ̀mí lọ rí gbà wọlé. bí bẹ́ẹ̀ kọ́ ọpọ́n báyìí lọ́wọ́ ni o yóò padà wá pọ́n kókó ọgbọ́n. bá tẹ́ sọ̀rọ̀ pé mo ní ẹrù ń ta kí n gbà wọ́n wọlé gbogbo nǹkan tó wá sọ́kàn mi ni àwọn ọkọ̀ wa tó ti wọ demurrage ni mò ń wò pé kí n lọ gbà wọlé bọ́tẹ́ wá ní nǹkan ẹlẹ́mìí ni. bẹ́ẹ̀ni nǹkan abẹ̀mí tó ní ń ta lọ rí gbà wọlé à ń fúnni lẹ́ran sí ni à ń ṣe àkàtà rẹ báyìí èèyàn rí gbà sí. ó wọlé ni. ó sì jẹ́ nu àdìrà ẹ̀dá ọ̀pá kòkó ni ìwọ ọ̀bà mójútó yọ pa báyìí. bẹ́ẹ̀ni wọlé. ogun tó ti ṣe ò ní gbérí mọ́ kò ní sọ́wọ́ ṣe mí ni wọ́n sọ lẹ́nu. ó rí n tí ń ṣe ọmọ rẹ ń ó ti tó bí èèyàn méjìdínlógún tó ṣe tí mo sì tọ́jú wọn tí wọ́n sì sàn kódà kó padà sọ wọ́n wò mọ́ kò ní sọ ọmọ tiẹ̀ náà wò mọ́. àmì àṣẹ. ó rí olóore rẹ̀ rí tó yẹ kó o máa dúpẹ́ fún àwọn Yorùbá wọn ní ajá ò gbọ́dọ̀ gbàgbé lórí àgùntàn ò gbọ́dọ̀ gbàgbé léèrè máa dúpẹ́ lú ẹ̀ dáadáa èèyàn báwọn àwa mẹ́ta la wà ní àyè àṣìjágbàgbà ọ̀sán méjì nù wa ìwọ ni aṣọ tó kọ̀gùn ségun olóyè tí wọ́n pè ní jẹ̀pẹ́ sọ mọ̀ pé bí aṣọ bá ti ká lójú eégún dòkó ló ń bónú olóyè ní òun níṣẹ́ kan tó fẹ́ ràn bẹ́ẹ̀ ni. àwọn méjì tó ṣáájú lèmi papọ̀ tẹ̀lé tàbí lódò bí ọ̀nà àwọn sì ti wọ́n tí ò bá sí ẹ̀yìn èjì tí ọba wà níbi tí ń forí sọlẹ̀ báyìí tí àìsàn ẹlẹ́sìn mẹ́sìn tí ọba máa gbọ́mọ mi sánlẹ̀ kí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ Elédùà bí wọ́n bá jí mi láago kan wípé kí n lọ jíṣẹ́ kan wá kò yẹ kí n sọ̀sẹ̀ níbi tí wọ́n ṣe tóbi tó lọ́wọ́ mi olóyè ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe tó ní wọn. ọ̀kàrẹ̀ ó jẹ́ni tó mórí ni jíyàn tí ó mórí ni yóò dáa fún ọ wá débẹ̀ kan báyìí ìjọ mi kì í bá kú mulẹ̀ kì í mọ̀ tíjọ mi kì í bá dalẹ̀ yóò wá rí bílẹ̀ sí ga jù yẹn lọ bẹ́ẹ̀ ni àparò tó dalẹ̀ nínú ẹyẹ òun náà lọ́wọ́ sọ pípọ́n bí kò ló bá dalẹ̀ àbàtà ní sùn lókè èèpẹ̀ ẹran tó bá dalẹ̀ ní sùn lójú ayanran ọdẹ olóyè fẹ́ bí ọ̀sẹ̀ olóyè ẹgbẹ́ ṣe ń lójú lọ báyìí bàbá cook olóyè bàbá cook olóyè bàbá cook dá yín lóhùn olóyè. mo ní ìyàwó kékeré kan. kí lẹ wí olóyè. ọjà ò lè ránṣẹ́ sílé. ìyá tiẹ̀ òun ló fọ múlẹ̀ tí mi gbà ṣé wàá rí pọ́pọ́ ọkùnrin máa ń dàgbà èèyàn máa ń sáré sọ́tún sáré sósì tí bá wo wájú ìyá rẹ̀ lè ní tí bá wọ ẹ̀yìn ìyá rẹ̀ lè ní láti rí péyàn bẹ̀rẹ̀ sí ní nílò owó tí ó lò nínú gbogbo nǹkan ìyá rẹ̀ náà lè ní tó wá dáa
káṣọ ọjà fún ìyá rẹ̀ náà kí nìkan máa lè yọ. Bàbá ẹ ṣe lọ síbi tẹ go straight to your point. Ìyá Fẹ̀yìntọ́lá yìí ló wá pè mí wípé látìgbà tí ẹni tó fún Fẹ̀yìntọ́lá lóyún tó ti sanwó gbó lọ o látìgbà náà ló ti bẹ̀rẹ̀ sí ní ronú kí n bọ́mọ mi sọ̀rọ̀ kó má fi ronú ṣe rẹ̀ léṣe o ha sọ wá dáa kí nǹkan ṣe Fẹ̀yìntọ́lá lójú mi wọ́n á pe Fẹ̀yìntọ́lá kálẹ́nu mi ká ọ láti ilẹ̀ tí mo ní ọmọ ṣe rán dandan ọmọ ọkùnrin tó sọrùn náà rí bí Adéjàre polówó ẹran yìí kò lè ṣe ọ́ lóore kankan lẹ́yìn ìgbà náà wà yìí o wọ́n á pé kí n tọrọ lọ́wọ́ yín ẹ dákun kó máa gbé ní ọ̀dọ̀ mi ní BQ lọ́dọ̀ mi àkọ́kọ́ náà ṣeré tí wọ́n bá fún obìnrin lóyún téèyàn bá rẹ́ nígbà ìbànújẹ́ èmi ní parú wọn yóò dìtìjú sí i la kí n lè mú kúrò níbi tí yóò ti máa rí tìjú ní sì máa fọ̀rọ̀ tútù bọ̀ nínú ṣé wàá rí jáàmù tí mo ní ó ṣe láàárọ̀ ọjọ́ tí ọ̀gbọ́ tí fi ń tẹ̀lé dídìrín látùhún kí yóò lè ra láǹfààní láti ṣe yọ ọ̀bọ̀ sójú kan náà iyún ni mo ní tọrọ lọ́wọ́ yẹn dákun. It's okay ẹ má jẹ́ kí n tàn jẹ kò lè work because mi ò fẹ́ nǹkan tó máa di wàhálà fún ìyàwó mi mi ò fẹ́ tó máa kó sí láyà débi pé a wá travel lọ a máa ṣe ìjọ́jọ́ mọ́ ká da lérú wọ́n á máa kérò wálé no because ẹni tẹ ní òkọjú mọ̀ wí ẹ̀ tán lọ fún lóyún tí ò mẹ́ni tó fún lóyún ẹ̀ tó ló ń ṣẹ́jú bí kíní yẹn tí ò ní máa gbà sílé àbí irú àwọn ọkùnrin tí ò ní túmọ̀ tí ò wúlò owó náà ló máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn so I'm so sorry kò lè work then ṣe rí oore níwọ̀n ẹ jọ. Honey, jẹ́ ká gbà education tó sọ yẹn ó ṣe pàtàkì sí mi ó mọ̀ pé mi fọ̀rọ̀ education ṣeré then secondly obìnrin ni and you know how I love to support women mi láì kó máa fi àjẹ obìnrin jẹ́ ká gbà ká fi yẹn ràn lọ́wọ́ kò ní nǹkan tó máa ṣe fún mi ìṣáà ní gbé ní BQ so jẹ́ ká gbà láàyè. It's okay torí ìyàwó mi sọ pé òun fẹ́ it's okay but one thing ó gbọ́dọ̀ kọjá BQ lọ́dọ̀ yìí tó bá ti kọjá BQ lọ́dọ̀ yìí ó máa jáde fóònù bíbá yìí. Nígbà tí ò ní fẹ́ kọjá yìí rẹ̀ kó má bàa kọjá yìí rẹ̀ gangan ní palakadi lè yan fi nǹkan rọ̀. ìyẹn lẹ máa tẹ̀mọ́ létí wípé nǹkan bá fi hàn ṣọ́ ló máa ń ṣọ́. And what mind you èmi ò mọ ojú tó fọ́ o tó bá wu ìwà tí ò yẹ kó o wù èmi máa nà ẹ́ gidi àbí kò sẹ́gbà ẹ̀ lọ́wọ́ mi. ṣẹ́ni bó ṣe wà ẹ́ kó dàgbà jù báyìí lọ ọmọ yẹn tóbi lọ́wọ́ òbí rẹ̀ ọjọ́ àìgbọràn náà ló sun déyìn kò tún gbọdọ̀ má gbọ́ràn yìí. Òótọ́ ni tí o bá ti sẹ́gbà ẹ̀ lọ́wọ́ mi mú jáde àwọn ọmọ ọkùnrin abẹ́ ẹ̀ tó ń kó ilẹ̀ ńbẹ̀ yẹn máa ní kọ́ fà á tọ̀tọ̀tọ̀ tí máa nà gidi ni. That's just it's true. ìyá ò fi ráṣì jù. Múlẹ̀ ẹ ṣe náà. ó ṣe tán ní ìsìn wá sojú wáyé ibi nọ́mbà ọ̀yọ́ ẹ ṣeun sá tó pọ̀ lọ́wọ́ yín ẹ ṣeun. nìṣó káwé fún ni ká gbọ́ àwọlé alára ká sọ̀rọ̀ fún ni ká gbọ́ àwọlé ìlú. àánú bàbá kò tẹ̀lé ṣe mosquito máa ti fẹ́ jí láyé wọn pa mẹ́. ẹ ṣe ó ní nǹkan tó bá dé ó ní nǹkan tó kẹ́ni kan borí dúdú bí ọ̀ká ìwé náà tó bá dé aláṣẹrẹ mi nìyẹn ẹ̀jẹ̀ ló ń daṣọ àṣẹrẹ bọ̀ mí ǹdẹ̀ sì máa yàrá báyẹn lẹ́nu lágbára ọ̀nà. yes àṣírí tẹ̀ náà ò ní tù. níbo ló ti rí ẹ́nẹ́jì tó tọ́ yìí. ṣé wà ní. kí ló dé. ọmọdé mi. èèwọ̀ tó yẹ kó fún wa kọ yẹn àkànṣe yọ̀yọ̀yọ̀ kàdé filẹ̀ bẹ́ẹ̀ irọ́ mi mọ bí tó ti ń ro egun èyí tí padà di yóyóyò mọ́ mi lọ́wọ́. Bàbá kúkú. Bàbá kúkú.
30. Madam? Yàrá. Kí lẹ̀ ń ṣe bí? Ìta sọ̀rọ̀. Ìgbà tí mo rí mo gbúrò ẹsẹ̀ àwọn èèyàn. Wọ́n ti báyìí. Padà. Kó má jẹ́ pé àwọn olè ni wọ́n fẹ́ wọlé ni mo bá ní kí n jáde tì wọ́n gẹ́gẹ́ bí ọmọdé ní kékeré pé òun ti bá ń bọ̀ wá bá nílé o kéèyàn ò kó lọ́nà nǹkan ò gbọ́dọ̀ sẹ́yìn nígbà wọ́n bá rí mi ń tà báyìí kò sí ohun ó ṣe ẹ wọlé ẹ lọ sùn tí ẹ lọ sùn. Ó dáa ẹ jọ̀ọ́ ṣé bá mi rí ọkọ mi. Ọkọ mi ni. Inú ilé náà wọ́n sùn. Sínú ilé. Bóyá kẹ́ ẹ wo tọ́lẹ́ẹ̀tì wọ́n lè wọlé tọ́lẹ́ẹ̀tì. Àní mo ti wo gbogbo ẹ̀ gbogbo tọ́lẹ̀tì ni mo ti wo inú ilé mi ò rí. Wọn ò sínú tọ́lẹ́ẹ̀tì náà bóyá ẹ ṣe wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀dì oorun bàjẹ́ ó yè mí gan lẹ́nu. Ẹ wo tí ẹ bá nìkan ṣe ẹ bọ́ sí inú ilé kẹlọ. Ẹ ní mójútọ́rọ̀ àwọn olè oorun mi. Tó sábà lọ́dọ́ ẹ̀yin lẹ́yìn àti ara tó ṣẹ̀ṣẹ̀ tálálá ẹni kí n yílẹ̀ ipò lọ́dọ̀ mẹ́tàlá ó di ọjọ́ mẹ́tàlá lórí ìyàwó mi ibi ò gbọdọ̀ ṣe mí láyà àìsàn gbọdọ̀ ṣe mí láyà fúlẹ̀ ìyàwó mi ò gbọdọ̀ jà ìlú kò gbọdọ̀ ṣe ìyàwó mi ní ọdún bàbá ń bọ̀ láti ọdún ọ̀pọ̀ wọlé ayé torí ìyàwó mi ni mi ò gbọdọ̀ ṣe ọdún bó ṣe ń tíwáàbò tó lọ tó pọ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ jẹ́ mi ò gbọdọ̀ ṣe gbogbo kẹ́ẹ̀kì ní ṣe ló fi ṣe ìyàwó mi pẹ̀lú àtàwọn ọmọ ìyàwó mi tó láyé lọ. Mátọ̀ máa yàgbẹ́ máa rìn báyìí kí ní gbogbo ẹ ti sú mi náà àbíkú tí mo wà yára ni mí. Ìṣẹ̀lẹ̀ ṣe nǹkan kan ṣe bedroom mẹ́rin. Kò sí nǹkan tó ṣe bedroom mi. Ẹ jẹ́ kán wá tún ṣe jẹ́ kí n sọ pé kán pe àwọn plumber kan wá yẹ̀wò. Nǹkan tí mò ń sọ òun ni kẹ́ gbọ́ bíkì ti sú èmi o. Ṣé bàbá kúkú ló ń gbé bẹ̀ yẹn? Àbí ṣe mascot lọ́dọ̀ wọn ni? Ẹ wá fi mí pamọ́ bẹ́ẹ̀ náà ni everybody mọ̀. Ó ti sú mi náà màá fẹ́ múra ńgbà bàbá yẹn máa wá bẹ̀ àwọn máa jáde fún mi màá fẹ́ ṣe nǹkan kan ojú àmà tì mí máa búra lẹ́ẹ̀mẹ́wàá. Mo fẹ́ lọ sí main building. I'm tired of this BQ. Listen, just some complain. Game nìkan tó wà nílẹ̀ tá à ń play. Àwa méjèèjì àjọ master game ni. Ṣùgbọ́n tá a bá smart dáadáa, a máa fail o. A ní win o. Okay, o ní láti take it easy. Fine, ọlọ́mọ ló lọ kọ alright. Orí yẹn sọ, but ọmọbìnrin yẹn náà ó ní nǹkan tó ń ṣe. Aláyé tọ́pọ̀ ẹ̀ ń jẹ́ òun ló wà ń jẹ́ tó fi ń jẹ́ aláyé. Òun ló máa lọ ra gbogbo ọkọ̀ yìí níbẹ̀ jẹ́ òun ló máa kó sórí omi ló máa sẹ́ǹdẹ̀ sí mi. A tún kó dọ́kúmẹ́ǹtì tí èmi máa ta ọkọ̀ èmi á tún máa náwó èmi àtẹ́jọ́ náwó ni àjọ náà owó yẹn ṣé o mọ̀ pé kò ń ṣe pàkàn máa gbà jáde just anyhow like that. A ní láti take it easy tàbá fẹ́ ṣe dáadáa ó ní bá ṣe máa ṣe fún mi ní time díẹ̀. Owó ló kàn máa mọ bí o ṣe máa ṣe géèmù ẹ̀. Mo ti gbọ́ how soon? Very soon. Soon? Yeah. Ó má ju very soon lọ o because bá ti jù yẹn lèmi fúnra mi ni máa lọ sí main building. Bíkì mo kàn ń wóra mi ni tí bá fẹ́ ṣe ní mi ibẹ̀ ni o tí bá fẹ́ ṣe ní mi tí bá fẹ́ pe olórin náà ṣé bíkì náà ni máa wà. Kò lè jẹ́ bẹ́ẹ̀. Ó má jẹ́ bẹ́ẹ̀. Dẹ̀ ń gbowó bó ṣe ń sọ yẹn tó bá dówó àpò wá sí Àyìndé síbẹ̀ yẹn á play fún wa ní bíkì. Ní bíkì. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ.
a fi gbogbo yẹn lẹ̀ náà mi ló ń bá sọ̀rọ̀ náà. ó ti yé mi kò sí wàhálà ìgbà tí má dẹ̀ kó ọbẹ̀ yẹn kọ́lé mi jáde kí n kẹ́tẹ̀ kú bẹ́ gbogbo ẹ̀ lójú. kò sẹ́ni tó bá lé ẹ̀rọ ló ní nǹkan ẹ̀ ṣé dòdò ẹ̀rí àbóyá ọmọ mi kò ṣe tí ń sọ sísàlẹ̀. mi ní pẹ́ bì náà. mo wà nù jẹ́ fọwọ́ gbé láti abẹ́ jẹ́ fọwọ́ gbórí ẹ̀. stop it mi láìkẹ́. àdúrà wa ti gbà. Yes, positive. Are you for real? Yes, you are 6 weeks pregnant. At last. Oh my God. Ọlọ́run mà ṣe. Ṣé pé èmi náà lè lóyún? Mo sọ fún yín náà pé kẹ́ ní sùúrù pọ́lọ́run á ṣe. In fact, thank you, doctor. I'm grateful. Àṣé kò dá kí n máa sọ̀rọ̀ ìdí náà. Pẹ̀lú àdúrà àti sùúrù, one will get there. I'm pregnant. In fact, I am blushing and embarrassed. Is she doctor? State there one thing. Ẹ gbọ́dọ̀ ṣe wàhálà mọ́. Because ẹ lè délé ńsìn kẹ́ tó lọ máa ṣe wàhálà. Kẹ́ dẹ̀ bá mi sọ fún chief kó máa tọ́jú yín. Then kẹ́ máa wá fún antinenta. Má pẹ́ o. Fẹ́ múrí kan mo fẹ́ sọ ọmọ múrí àwọn tí wọ́n súnmọ́ múrí ni wọ́n pa múrí ẹ̀yin márùn lẹ́ ń gbénu lé èèyàn mẹ́rin ò fẹ́ràn rẹ o jẹ́ bá gbóúnjẹ fún ọ ní kí wọ́n tọwọ́ tó jẹ́ o má jẹ́ o má jẹ́ o. ọmọ ènìyàn ṣọ́ra o ọmọ ènìyàn kíyèsára o kíyèsára gidi gan nítorí tí rẹ́nà bá dé kí a má fi ọmọ ènìyàn ṣe àwátì ká má ṣe kíní ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ máma wa àlàáfíà iṣẹ́ òṣèlú wa o. àwọn tí wọ́n súnmọ́ múrí ni wọ́n pa múrí.
happy. So happy. At last. Inú mi ti dùn jù ó. Ṣé gbogbo orí mi ń dàrú? Olóyún? Nítorí inú mi ti dùn jù. Thank you. Kí wọ́n lọ, kí akure, iṣẹ́ Ọlọ́run máa pọ̀. Bàbá kò kò yí dáná o. Kí ló ṣẹlẹ̀? Oúnjẹ náà. Òun náà ló fẹ́ gbé wáyé. Ẹ mọ̀ kankan, èèyàn kí n mọ ìyàwó ẹ̀ tì. Anytime tí anybody bá ti wọnú ilé tó bá ti ní ebi ń pa mí, tá a bá ti ní kẹ́ ẹ fún ẹni yẹn lóúnjẹ, ẹ má kọ́kọ́ máa gbómi wá. Ẹ máa drop protocols tó bá ti di àwọn situations kọ̀ọ̀kan, okay? Because insìn àti ta ló ti bẹ̀rẹ̀ sí ní pariwo ebi ń pa mí wá ṣó mi ni kó máa kọ́kọ́ mu di oúnjẹ ni. Mo ní kí n kọ́kọ́ gbé eléyìí wá kó oúnjẹ ó sì tẹ̀lé. O ní à ń sọ̀rọ̀ à ń gbèsè yẹn lèmi ò kí n fẹ́ tètè ẹjọ́ ìbá mi yẹn ẹjọ́. Má bínú. Ṣé ẹni bẹ́ẹ̀ tún ṣe dúró tẹ́ tún sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ dáàbì oní tẹ́ mo tún ní kẹ́ dúró ni. The glass kan ló gbé wá síbí. Ti pààyàn bẹ́ẹ̀ ó wà látàárọ̀ tí mo ti jáde nílé kí n jẹun owó ìdílé ìgbò mi wá. Ó ti tó tẹ̀sí pọ̀ jù fún mi. Oúnjẹ ìlú Special needs. Very special one. Madam, ṣé ilé ilẹ̀ fẹ́ lò ní abẹ́lé? Ṣíbí yẹn ẹ̀bù díẹ̀ ní oúnjẹ ìkẹtọ̀. Madam. Mo ní kẹ́ jẹ nínú adáyé kan lẹ́sẹ̀ ni. Mo ní ẹ̀bùn bẹ́ẹ̀ kẹ́ jẹ wò. Egungun mẹ́ta náà ti kú lálejò gbalẹ̀. Ìyàwó mi, òun ṣe owó ìmọ̀lẹ́ yìí. Àìsàn tí wọ́n bá gbé àtúntò yìí láti bẹ̀rẹ̀ kan náà. Mo kàn fẹ́ kó ṣe bẹ́ẹ̀ ni ṣe fún mi kó jẹ́ ń lé káwọn. Ọ̀gá ẹ jọ̀dá. Tó wáyé pé nǹkan tó lọ fún mi, ṣàlùwẹ̀ ẹ má fi ṣe wí. Jẹ́. Ẹ wò ó ṣe ṣe fún mi. Wá náà sí wa. Ẹ wò ó jẹ́ pé ara ilé Múntàlá ló pa Múntàlá. Ọkọ̀ tó súnmọ́ jù ló pa. Yóò lè dẹ́ra lẹ́fẹ̀ẹ́ nìkan náà. Yeah, come on. No. Mo fẹ́ kó jẹ́ débì kan ni, èmi náà kọ́ntínú bọ̀ jẹ́ kó tiẹ̀ jẹ́ débì kan. Bàbá ó dà pé ìgbà ẹ̀ jẹun tẹ́lẹ̀. Ó yẹ kí n fi ìbínú jókòó kí n jẹ́ tán jù. Tó wọ́n ti ẹ̀rọ ìlú ẹ̀ sí. Ó pè mí bẹ́ẹ̀. Being panic but I just have this instinct. My feelings come there. Ọ̀gá, pé mo lè lọ bá àwọn ọmọ tí wọ́n wá báyìí.
Wow. Sùúrù ni mo ní kí mo fi ń wò ní bring it on. Bàbá kù. Ọ̀rẹ́ ìwé ní ibẹ̀ yẹn máa ń yọ̀. Báyìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀. Bàbá kí ló dé? Kí ló ṣe? Ẹ́ Bàbá. bàbá kù. Ẹ́ Ẹ jẹ́ kó máa yẹ. kí ni ẹ? Ọ̀gbẹ́ ẹja mi lọ sí ọ̀sìpìtì. Mr. Williams, Madam, Baba Cook ti kú. Bàbá kù ti kú. Bẹ́ẹ̀. Bàbá kù. Poison ló pa wọ́n. Food poison. Yes. Oúnjẹ tí wọ́n jẹ last Bẹ́ẹ̀. ni poison wà. Well, ó lè jẹun. Ṣùgbọ́n report fi yé wa wípé poison ló pa wọ́n. Then according to nǹkan tẹ́ sọ fún mi, pé ẹ̀yin àti bàbá driver lẹ́jọ́ jáde. Meanwhile, mo ti rí yín bí lénìí lóòótọ́. In that case, kò lè jẹ́ bàbá driver ló fi poison sí oúnjẹ. Kò dẹ̀ lè jẹ́ madam. Kò dẹ̀ lè jẹ́ bàbá cook fúnra rẹ̀ náà ló fi poison sí oúnjẹ. Torí tó bá jẹun, kò ní lè jẹ. A jẹ́ pé chief àti ọmọ ẹ̀gbọ́n bàbá cook nìkan ló wà nílé. Èmi ò dẹ̀ rí reason tí ọmọ ẹ̀gbọ́n bàbá yẹn fi máa pa torí èmi rí reason tó máa fi pa uncle ẹ̀. So, Chief Williams, maybe you have one or two things to tell the police. Doctor, at this juncture, mi ò fẹ́ kankan wà tó yẹ ká máa fi pamọ́. Èmi náà lè pa ìyàwó mi. Mi ò policy. Bẹ́ẹ̀ni. Doctor, Fẹ̀yìntọ́lá kì í ṣe ẹbí bàbá Cook. Don't say it. Don't say it. Ojú àṣebí. Ẹ wojú àṣebí. Ẹ wojú àṣebí. Òṣìkà gbàgbé ọjọ́ àti sùn. Ẹ wojú àṣebí.
wojú àṣebí. Ẹ wojú àṣebí. Ẹ wojú àṣebí. Òṣìkà gbàgbé ọjọ́ àti sùn. Ẹ wojú àṣebí. Ẹ wojú àṣebí. Ẹ wojú àṣebí. Ẹ wojú àṣebí. Òṣìkà gbàgbé ọjọ́ àti sùn. Ẹ wojú àṣebí. Àṣé lóòótọ́ ni kíkẹ́ nǹkan tó lọ́wọ́ Elédùmarè bá lọ́wọ́ sí kò sẹ́dá kankan tó lè ṣe ìwáyé mi ìwọ̀n kó tójú kòkòrò bá mi dé. Ọjọ́ torí ọlọ́ẹ̀gbà mi èyí náà lè ṣe ẹ̀rù mi lọ́wọ́ ìbújókòó mà ni mò ń wà ọjọ́ torí ọlọ́wọ́ ẹ̀dẹ̀ mo bí. èyí ṣáà ni mò ń bẹ̀ látàtàrọ̀ ẹjọ́ ìṣàánú mi. Fẹ̀yìntọ́lá sọ ma pé owó tó ń ṣe ń bí mi nú bẹ́ẹ̀ ni ṣé ò ní bẹ́mi rẹ̀ sì bẹ̀rẹ̀ fẹ́ wa ni òun wá sọ́dọ̀ mi òun wá wá sùn àwọn nǹkan tèmi náà bá ní mò ń ṣe fún ọ wá jẹ́ pé ní ìwọ ẹjọ́ pàdé ní àárín o ti rí bí aláàánú rẹ̀ ọwá lọ rí lóyún fún ọwá pé. iṣẹ́ àmọ̀ pé kò ń ṣẹjọ́ mi lóòótọ́ lèmi àti ìjọ ń fẹ́ra wa tí kò wọ́n sẹ́lómi bàdéhùn tó wà láàrin mi àti ẹni ẹ̀ lè fẹ́ mi nínú òde lè fẹ́ yín èdè ń bá mi ṣe àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ tí mo fi rówó lọ́wọ́ àwọn babaláyé tí náà fi ń ṣe big girl tí mo fi ń wà òkè ewu ìbùjókòó ni mò ń wà o ní tí mo dẹ̀ ti rí bí mi ṣe ní kúrò ń bẹ ọ̀dọ̀wọ̀ yín o ẹ gbà mí gbóhùn kémi náà gbà yín gbẹ́ ẹ̀ràn ẹ ṣàánú mi ẹ wo oríṣiríṣi nǹkan wà tí mo ṣe fẹ́ ṣe fún yín o mọ́tò pọ̀ lọ gbà wá kí la fi mọ́tò ṣe máa gbé mọ́tò bọ̀rọ̀ kìíní fún yín náà máa fi ṣe yẹn rárá rìn dín. irú lè yín tẹ̀sí parí tó jẹ́ pé ẹgbẹ́ kan lè ṣe àmọ́ bá ṣe máa ṣe tí gbogbo àṣẹ parí. iṣẹ́ mọ̀ kóun náà lè ní kí n má wá sọ́dọ̀ yìí kó mú nǹkan tó wà láàrin mi àti yín. a parí eléyìí. ẹ máa parí ẹ̀ tún mọ́tò bọ̀rọ̀ kìíní ńlá gan lè máa bù. bó wá ní ti ilé nígbà bá bímọ tán bó sì máa fẹ́ ṣẹ̀yìn délé díẹ̀díẹ̀. tí bá ti bímọ tó máa yọjú sí i kò ṣàlè ní kí n má wá sọ́dọ̀ yìí. bí ẹ ṣe mọ́tàn bó o lóyún fún ọdún mi díẹ̀ lóòótọ́ ni mo sọ pé n ò lè fi ọ n bá ní kí n fi ọ ní ìsìn ẹwàdí mélòó lọ́rùn mi nìkan kára máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ àjọ ń fira wá gbà àjọ ń gbádùn ara wa ni wàá rè lóyún. èmi ọkàn fún ọ ní nǹkan kankan máa jèlé ni ìwọ gbìyànjú bí ó ṣe dọ́ fún ẹ tó bá jẹ́ kékeré báyìí ló bá dórí ahọ́n ẹ ìfun rẹ̀ ó gé wẹ́lẹ́wẹ́lẹ́ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. mo jẹ́rìí ṣé bàbá tó pẹ̀ jáde nítorí pé afẹ́fẹ́ kí ni àwọn alẹ́ ẹ̀wọ̀n. fọkànbalẹ̀ èmi ṣètò ẹ̀. bákòókò èèyàn tó dá tó náà ìsinmi ni wọ́n. but ṣé o mọ ilé babaláwo yẹn. bẹ́ẹ̀ni. tí wọ́n bá ní omi ló máa ṣẹ̀dá jiná máa ní irọ́ ni pẹ̀lú bí mo ṣe fi ọkàn tẹ̀lé ẹ pẹ̀lú bí mo ṣe fìfẹ́ tẹ̀lé ẹ so we have been living under pretense òun tàn mí ní láti jọ́ yìí I can't believe it I can't believe it's the same you. No! Don't!
Má súnmọ́ mi o. Má súnmọ́ mi o. Mo ti dé ajá àdúgbò ligi, mo lè yá ẹ. Don't come here. Joe, like a prodigal son, tí kò lè lọ bá bàbá ẹ̀. See me like a prodigal husband. Tí mi ò deserve anything níwájú ẹ̀. But mo kàn fẹ́ kó rọjọ́ kan tá a pàdé. Tó dẹ̀ sọ pé mo máa fún ẹ láyọ̀. Àṣìṣe mi. Mo mọ̀ pé mi ò deserve another chance. But Joe, you meant me. Do not wreck me. Tó bá filé sílẹ̀, it's just like kẹ́yẹ kọ́lé tán kó dẹ̀ fò lọ láì gbélé tó kọ. Ìwọ ló ní. Ìwọ ló ń ṣe gbogbo wàhálà ìgbésí ayé mi látọjọ́ ẹ̀. Business mi ìwọ ni. Strength mi ìwọ ni. Ayọ̀ mi ìwọ ni. Má fi mí sílẹ̀ jọ̀ọ́. Mo jẹ̀bi. Ọmọ mi wà nínú ẹ̀. Kí ló fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ jù? Jọ̀ọ́ torí Ọlọ́run. Mo ti ṣẹ̀. Mo ti kùnà ogún ẹ̀, mo ti kùnà ayọ̀ ẹ̀. Ó tó ṣe lè fa mí mọ́ra. Mo fẹ́ kó consider èní bí ọjọ́ tá a ṣe ríra, tá a ṣe bẹ̀rẹ̀ fẹ́ wa. Tó dẹ̀ ní onígbàgbọ́ pé mo máa fún ẹ láyọ̀. Jẹ́ ká erase past. And let's just start the whole thing afresh. I love you. I cannot do anything without you. Please. Dáríjì mi. Ṣorí àjàgà yẹn pọ̀ lórí mi ló jẹ́ kọ́rùn wọ̀ mí. Wo tọmọ bàbá kò ọmọ oníwárápá yẹn. Tí ẹ ṣì wà lọ́rùn mi sìn. Tó bá fi mílẹ̀ ta ló fẹ́ bá mi ṣe gbogbo ìtọ́jú yẹn. Please. Bàbá Kúkú, that man trusted you. Gbogbo nǹkan tí bàbá yẹn ní ló fi sìn ẹ́. Wá sọ ọmọ ìdí ẹni tí ò ní bàbá mọ́. You render that girl fatherless. Èmi àti ẹ ló ti pàjọ́. Àdùkẹ́.